Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fìdí ọ̀rọ̀ àhesọ tí òun tún kà sí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tí ó ń jà nílẹ̀ káàkiri gbogbo ayé múlẹ̀ wípé aáwọ̀ wà láàrin òun àti ààrẹ Bọ́lá Tinubu. Ó wáá sọ pé ọ̀rọ̀ náà irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́ tí ó sì tún yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kó dànù sínú igbó. Ọ̀rọ̀ gómìnà náà jẹyọ jáde nígbà tí òun àti àwọn mìíràn bíi Governors Advisory Council (GAC) tí wọ́n jọ lọ ṣe àbẹ̀wò àti ìpàdé pẹ̀lú ààrẹ ní ilé rẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì tún kí i fún ayẹyẹ ọdún Eid-el-Adha ní òde àná yìí. Níbẹ̀ ni àwọn akọ̀ròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa fífi ìbéèrè lóríṣiríṣiì wádìí bóyá òtítọ́ ni ọ̀rọ̀ náà jẹ́ tàbí irọ́. Níbẹ̀ náà ni gómìnà Sanwó-Olú ti wá yànnàná ọ̀rọ̀ náà wípé kò sí aáwọ̀ bí ó ti wù kó kéré mọ́ láàrin àwọn àti pé digbí ni òun àti àwọn ọmọ ìpínlẹ̀ Èkó tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú APC wà lẹ́yìn ìṣèjọba ààrẹ. Ó tún wá ṣàpèjúwe bí ààrẹ ṣe jẹ́ sí òun wípé ìbáṣepọ̀ àwọn dàbí ilé ìjọsìn Kátólíìkì àti Póòpù àti pé bàbá àti olórí ni ààrẹ Tinubu tún jẹ́ sí òun. Ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé inú gbogbo àwọn dùn jọjọ nígbà tí àwọn lọ bá ààrẹ tí wọ́n sì gba àwọn lálejò tí wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ tí wọ́n sì tún fi ẹ̀rín òun ọ̀yàyà dá àwọn lóhùn. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ráyè fún àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Orí ló kó ọ̀gá àgbà yányán àná fún iléeṣẹ́ àwọn ológun, former Chief of Army Staff Lt Col Tukur Buratai, ẹni tí ó ti fẹ̀yìntì, àti àwọn akọ̀wòrìn rẹ̀ yọ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù náà èyí tí wọ́n ṣe kòńgẹ́ rẹ̀ ní ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Borno. Ìkọlù náà ló jẹ́ kí wọ́n fura wípé ẹgbẹ́ Boko Haram ló kọlù àwọn tí ó sì tún jẹ́ kí wọ́n máa kọminú lórí ètò ààbò ìpínlẹ̀ náà bí ó ti ṣe mẹ́hẹ. Aṣòfin Aliu Dume, ẹni tí ó ń ṣojú apá gúúsù àríwá ti ìpínlẹ̀ Borno ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, ni ó tú àṣírí ọ̀rọ̀ náà síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé ní iléeṣẹ́ ẹ̀rọ móhùnmáwòrán ti Channel TV lórí ètò Politics Today èyí tí ó wáyé ní ọjọ́ Ìsinmi lálẹ́ àná. Níbẹ̀ ló ti sọ bí ti Lt Col General Tukur àti àwọn sọ̀ǹgbé rẹ̀ ti kojú àwọn agbébọn náà tí wọ́n sì jọ wáyà ìjà níbi ibùba tí ó wà nítòsí iléeṣẹ́ àwọn ológun ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló tún ti sọ pé iye àwọn ènìyàn tó gbẹ́mìí mì tí wọ́n sì tún farapa ni kò di mímọ̀ sí àwọn àti pé bí ọjọ́ méjì sẹ́yìn ni àwọn agbébọn náà ti tún lọ kọlu Buratai níwájú iléeṣẹ́ àwọn ológun ti ìpínlẹ̀ náà bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ológun rẹ̀ náà sa gbogbo ipá wọn láti dojú kọ àwọn ẹni ibi yìí. Síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti irinṣẹ́ ìjà tí àwọn iléeṣẹ́ ológun náà ní ni wọ́n bàjẹ́ kọjá wẹ́rẹwẹ̀rẹ. Uduma tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo èròǹgbà àwọn agbébọn náà kò dúró lórí bíba dúkìá iléeṣẹ́ ológun náà jẹ́ nìkan bí kò ṣe pé kí wọ́n tún kó gbogbo irinṣẹ́ tí wọ́n ń lò láti fi dáàbò bo àwọn ará ìlú èyí tí ó lágbára bíi Mine Resistant Ambush Protected Vehicle (MRAPVs), tanks àti machine gun èyí tí a tún mọ̀ ní ẹ̀rọ ọkọ̀ jágàmù lọ kí àwọn náà lè lọ́ọ́ máa fi ṣiṣẹ́ ibi wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Aṣòfin tí ó ń ṣojú ìpínlẹ̀ Borno Aliu Dume tún ti ṣe àfikún bí ọ̀rọ̀ ààrẹ Tinubu ṣe ń múmú láyà rẹ̀ tí ó sì tún ń ká òun lára nípa bí àwọn tí ó súnmọ́ ààrẹ pẹ́kípẹ́kí ṣe ń pọ́n jẹ̀bẹ́ lákìísà tí wọ́n sì tún ń pọ́n gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ju bí ó ti yẹ lọ. Ọ̀rọ̀ aṣòfin Dume yìí jẹyọ síta níbi ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel TV lórí ètò ti Sunday Politics wípé àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí wọ́n tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ní ìṣòro tí ààrẹ ní
Ìdí ọ̀rọ̀ ọ̀hún ni wípé àwọn gan-an ni wọ́n ń ṣi ààrẹ lọ́nà láti má ṣe jẹ́ kí ó rí òtítọ́ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà nípa sísọ ọ̀rọ̀ dídùn fún ààrẹ èyí tí wọ́n nígbàgbọ́ pé irú ọ̀rọ̀ dídùn náà ni ó fẹ́ máa gbọ́ àti bí wọ́n ṣe ń gbóríyìn fún ìṣèjọba rẹ̀ lójoojúmọ́ tí wọ́n jẹ́ kí ó di mímọ̀ fún un wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ń gba ti ààrẹ bí ó ti ṣe ń ṣe ìjọba, gbogbo nǹkan lọ déédé tí àwọn ènìyàn sì ń gbádùn bí èèrà inú ṣúgà. Àyípadà ti wà nínú ètò ààbò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, àtúnṣe tó péye ti dé bá ẹ̀ka ètò iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí kò sì rí bẹ́ẹ̀ rárá. Wọn kò jẹ́ kí ó di mímọ̀ sí ààrẹ Tinubu wípé ètò ìlànà ìdàgbàsókè tí ó ń ṣe lọ́wọ́ mú ìnira àti ìyà bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí, èyí tí kò ṣàjòjì sí ààrẹ náà, tí ó sì mú kí ó máa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n túbọ̀ ṣe sùúrù fún ìṣèjọba òun. Ọ̀rọ̀ ààrẹ yìí ló wá mú kí aṣòfin ìpínlẹ̀ ti Borno náà wá béèrè wípé àkókò ìgbà wo ni kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe sùúrù di. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ náà ló wá sọ ní gbangba wálíà wípé Sunday Dare nìkan ni ẹni tí ó sọ òtítọ́ fún ààrẹ. Nítorí pé ó mọ ààrẹ Tinubu dáradára àti pé àwọn méjèèjì ti jọ wà láti ọdún púpọ̀ sẹ́yìn. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ènìyàn kan wà nínú ìṣèjọba ààrẹ tí wọ́n ti gba ìṣèjọba náà mọ́ lọ́wọ́. Àwọn ènìyàn náà ni wọ́n ń darí tí wọ́n sì tún ń ṣe àkóso ìṣèjọba tí ó wà lóde báyìí. Ohun tí wọ́n bá sọ ní abẹ́gẹ́ tí yóò sì tún di ṣíṣe. Kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè má ṣe lérò wípé òun mọ̀ọ́mọ̀ ń tako ààrẹ àti ìṣèjọba rẹ̀. Kò sí ohun tí ó jọ rárá bí kò ṣe pé òtítọ́ tí ó wà nínú rẹ̀ ni òun sọ jáde síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí ti sọ níta gbangba wálíà wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọdún méjì péré ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti fi wà nínú ìrora àti ìyà lórí ètò ìlànà ìdàgbàsókè tí ìṣèjọba Tinubu ń gùn lé, ètò ìlànà náà ti gbé orílẹ̀-èdè wa sójú ọ̀nà tòótọ́ tí ó yẹ kí a máa tọ̀. Mínísítà fún ètò ìṣúná àti ṣíṣe ètò ọrọ̀ ajé Minister of Budget and Economic Planning, Senator Atiku Bagudu ti wá ṣe àtẹ̀jáde ètò ìlànà náà ní ìpele wípé yíyọ owó ìrànwọ́ lórí epo pẹtiró, ṣíṣe àtúnṣe lórí owó ilẹ̀ òkèèrè àti àtúnṣe lórí iná ti jẹ́ kí ìyípadà ọ̀tun kí ó dé bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mínísítà náà ni ó tún sọ̀rọ̀ yìí jáde níbi tí wọ́n ti ṣe ayẹyẹ fún un nígbà tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ North West Development Commission (NWDC). Lẹ́yìn náà ni Mallam Aminu Suleiman wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti túbọ̀ mú sùúrù pẹ̀lú ìṣèjọba ààrẹ Tinubu lórí gbogbo ètò ìlànà tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ wípé láìpẹ́ ni yóò bẹ̀rẹ̀ sí ní so èso fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ṣíṣe àpèjúwe ọdún méjì tí ààrẹ Tinubu ti lò nínú ọ́fíìsì rẹ̀ wípé àṣeyọrí tí ó ti gbé ṣe pọ̀ ju èyí tí ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari ṣe fún ọdún 8 lọ. Àwọn méjèèjì yìí sọ àwọn ọ̀rọ̀ yìí ní àárín òpin ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba ìpè ààrẹ Tinubu ní ilé rẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Bagudu náà tún sọ púpọ̀ lórí ipa ribiribi àti àyípadà rere tí ìṣèjọba náà ti mú bá orílẹ̀-èdè yìí lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi fún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ́kàn sí orí YouTube channel ti ìròyìn lérèfé kí ẹ tún subscribe kí ẹ bá lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́, ẹ máa yáṣẹ́, ó dàbọ̀.